Ẹ̀yin èèyàn lé a kú oṣù tuntun yìí o. Oṣù ayọ̀ ló máa jẹ́ fèmí àti yín. December tá a wọnú ẹ̀ yìí, ayọ̀, ìdùnnú, àlùbáríkà, ìgbéga ló máa mú wá fún gbogbo wa. Happy new month to you all. Gist tẹni bí a ṣe gbọ́ àǹtí wáyé, kábíyèsí fi ohùn ránṣẹ́ sí wọn o. Wọ́n ní Tadé ní ká wò, òun ni first son àwọn, òun ni àrólé àwọn, àrólé Odùduwà. Wọ́n ní kò sí ẹni tó máa gba ipò Tadé ní ká wò o. Wọ́n ní bí Tadé ní ká wò ṣe wà yẹn, wọ́n ní ìdùnnú àwọn, ayọ̀ àwọn ní Tadé ní ká wò. Wọ́n ní lóòótọ́ gbogbo àwọn ọmọkùnrin táwọn bí, wọ́n ní kò sí èyí tó jẹ́ pé wọ́n ń ṣe ìdùnnú àwọn, ayọ̀ àwọn o. Wọ́n ní ṣùgbọ́n àrólé Odùduwà òun ni Tadé ní ká wò. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé àǹtí wa wọ́n jáde, wọ́n sọ̀rọ̀ pé àwọn fẹ́ mọ ipò àwọn fẹ́ mọ ààyè àwọn ọmọ táwọn bí. Wọ́n ní double prince ni, wọ́n láwọn fẹ́ máa yè. Wọ́n sọ bẹ́ẹ̀ fún bàbá Wẹ̀rìnlá. Wọ́n ní wọ́n pariwo síta pẹ̀lú ẹkún, pẹ̀lú omijé lójú, nítorí pé wọ́n ní látìgbà táwọn ti bí ọmọ yìí, kábíyèsí ò care fáwọn, kábíyèsí ò sí ńbẹ̀ fáwọn, kábíyèsí kọ́ ignore àwọn àtọmọ àwọn ni. Nǹkan tá à ń gbọ́ nìyẹn allegedly. Wọ́n ní ṣe ni àǹtí wa náà bẹ̀rẹ̀ sí í bínú, náà ń pariwo, náà ń rojọ́, náà ń sunkún lórí ọ̀rọ̀ yìí pé kábíyèsí ò sí ńbẹ̀ fún wọn. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kò sí nǹkan tí àǹtí wo sọ tán. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá dẹ̀ ti sọ fún wọn pé kí wọ́n stop gbogbo competition tí wọ́n bá Queen Naomi ṣe yìí. Wípé nítorí competition yìí kò ní gbé wọn dé ibì kankan. Wípé wọ́n bá Queen Naomi, wọ́n bá wọn nínú palace àwọn ni. Wọ́n ní bẹ́ẹ̀ dẹ̀ ni ọmọ tí Queen Naomi kọ́kọ́ bí tó jẹ́ Tadé ní ká wò, Prince Tadé ní ká wò, wọ́n ní àrẹ̀mọ àwọn ní Tadé ní ká wò. Wọ́n ní ẹni tó jẹ́ àgbà kò lè padà di àbúrò. Wọ́n ní ìtorí ẹ̀ ni àwọn fi ń sọ fún àǹtí wa kó jókòó sí ààyè. Wípé gbogbo ẹjọ́ double prince tí àǹtí wa ń rò yìí, wọ́n ní ó ti tojú sáwọn. Wípé gbogbo àwọn fẹ́ mọ ààyè àwọn yìí, wípé ó ti tojú sáwọn. Wípé kí àǹtí wa kan stop gbogbo ẹjọ́ tí wọ́n ń rò yìí. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly, ẹ̀yin ará lé. Wọ́n ní competition ni àǹtí wa ń ṣe pẹ̀lú Queen Naomi. Wípé ó fẹ́ máa fi ìgagbága pẹ̀lú Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. So ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní tó bá wù ú kó gbé ọmọ ẹ̀ lọ sí anywhere. Ibi tí ààyè tọ́mọ ẹ̀ wà náà ni ọmọ ẹ̀ máa wà. Nítorí pé ẹni tó jẹ́ àgbà kò lè padà di àbúrò. Wípé báwo ló ṣe máa sẹ́ pé double prince lọ́mọ òun every time, pé ṣó fẹ́ da palace àwọn rú ni. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá a gbọ́ nìyẹn tán ní bàbá Wẹ̀rìnlá sọ. Wọ́n ní parọ́pọ̀ náà dẹ̀ ti wọ́n àǹtí wáyé lórí ọ̀rọ̀ yìí pé ṣùgbọ́n àǹtí wáyé ò stop ọ̀rọ̀ double prince yìí. Every time ni wọ́n ń sọ. Wọ́n ní àǹtí wa bara jẹ́ nítorí pé bàbá Wẹ̀rìnlá wọ́n sọ̀rọ̀ sí wọn. Ipá mo fẹ́ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn. Wípé nǹkan tó bá tọ́ sí ọmọ wọn, tó bá di àkókò, wọn á rí. Nǹkan tán ní bàbá Wẹ̀rìnlá sọ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ó lágbára o. Ẹni tí Ọlọ́run bá ti bless, Ọlọ́run ti bless ẹni. Ẹni tí Ọlọ́run bá ti gbéga, Ọlọ́run ti gbéga ni. Ọlọ́run gbé Queen Naomi ga, ó dẹ̀ gbé Tadé ní ká wò ga. Ẹ̀yin náà wo ọlá ńlá èyí tí Queen Naomi wà, nítorí pé wọn ò kánjú ọrọ̀, wọn ò kánjú ọlá. Wọ́n nífẹ̀ẹ́ bàbá wa tinútinú. Wọ́n nífẹ̀ẹ́ bàbá wa tí gbogbo nǹkan tí Ọlọ́run fún wọn ni wọ́n fi nífẹ̀ẹ́ bàbá wa. Wọn ò sáré ipò, wọn ò sáré owó. Ṣùgbọ́n kábíyèsí mẹ́ni tó nífẹ̀ẹ́ wọn bá ṣe máa ń sọ. Ìtorí ẹ̀ òun ni kábíyèsí fi fún iyì àti ẹ̀yẹ náà fi fún Queen Naomi lójoojúmọ́. Nítorí pé bí a ṣe gbọ́ wọ́n ní bàbá Wẹ̀rìnlá ní destiny wife àwọn ni Queen Naomi. Àwọn ò lè do without Queen Naomi o. Àwọn ò dẹ̀ lè fi wọ́n sílẹ̀. Torí ẹ̀ ni àwọn olórí yìí náà fi ń ja ìjà competition pẹ̀lú Queen Naomi.
tó ń fi igagbága pẹ̀lú wọn. Wọ́n ń fi igagbága pẹ̀lú Queen Naomi o. Gbogbo nǹkan tí Queen Naomi bá fẹ́ tán ní, òun náà làwọn náà fẹ́, òun náà làwọn náà fẹ́ ní. Wọn ò dẹ̀ mọ̀ pé orí yàtọ̀ sórí. Wọn ò mọ̀ pé ẹni t'Ọlọ́run bá ti gbéga lọ́lọ́run gbéga. Ẹ̀yin èèyàn lé destiny oníkálukú yàtọ̀. Ẹ má jẹ́ a máa lé nǹkan tí ò jẹ́ ti wà. Bí Queen Naomi ṣe wà yẹn, wọ́n gbé wá láti ọ̀run ni. Wọ́n gbé destiny yẹn wá ni. Kò dẹ̀ sẹ́ni tó lè gbà lọ́wọ́ wọn. Ọlọ́run ti fi adé queen yẹn, ó ti fi dé wọn látọ̀run. Ẹlòmíì ó ń lé adé queen tí ò ń ṣe tiẹ̀ nígbà tó délé ayé. Ṣé èèyàn fẹ́ máa bá Ọlọ́run jà ni? Àbí èèyàn fẹ́ máa sọ fọ́lọ́run pé Ọlọ́run nǹkan báyìí ni kò ṣe fún un? Ṣé bí nǹkan t'Ọlọ́run bá ṣe fún yàn lọ́lọ́run fẹ́ ṣe fún yàn? Àbí ẹ̀yin èèyàn? Ilé Ọlọ́run ló mọ nǹkan tó fẹ́ fún oníkálukú. Ọlọ́run dẹ̀ ló mọ nǹkan tó fẹ́ fún oníkálukú. A lè bá Ọlọ́run jà. A dẹ̀ lè fi tipátipá gba nǹkan lọ́wọ́ Ọlọ́run. Ìtorí ẹ̀, àǹtí wa yìí, ẹ lọ ṣe sùúrù o. Ẹ má kánjú o. Ẹ má kánjú o. Ẹ má ja ìjà tẹ́ fi máa tẹ́. Ẹ̀yin èèyàn lé nǹkan tí ò bá ń ṣe ti yín, ẹ má fi tipátipá lè fẹ́ gbà. So bí a ṣe rí ọ̀rọ̀ yìí, ìjà orogún ni o. Ìjà orogún. Àǹtí yìí fẹ́ máa ja ìjà orogún pẹ̀lú Queen Naomi. Nǹkan tí bàbá Erin ńlá ń fún Tádéníkáwò, àwọn náà fẹ́. Ẹ mọ̀ pé recently ni bàbá Erin ńlá fún Tádéníkáwò ní Ọ̀jájá Park. Àwọn náà fẹ́ gbarú ẹ̀ fọ́mọ wọn. Ìtorí ẹ̀ náà fi ní ibi táwọn bá wà, àwọn fẹ́ mọ ipò àwọn. Ibi tí ọmọ àwọn máa wà, àwọn fẹ́ mọ ipò ọmọ àwọn. Wọ́n bẹ̀rẹ̀ sí béèrè gbogbo àwọn ẹ̀tọ́ yìí lọ́wọ́ bàbá Erin ńlá. Bàbá Erin ńlá dẹ̀ sọ fún wọn pé kò sẹ́ni tó lè gba ipò Tádéníkáwò lọ́wọ́ ẹ̀ o. Kò sí ẹni tó lè gba ipò Tádéníkáwò lọ́wọ́ ẹ̀ nítorí Tádéníkáwò ò ní àrẹ̀mọ àwọn. Bí a ṣe gbọ́ nìyẹn. Ipe ipò yẹn, Ọlọ́run ti destiny Tádéníkáwò bó dẹ̀ ṣe máa wà nìyẹn títí ayé. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin èèyàn lé. Ẹ kú oṣù tuntun oṣù yìí, á tu èmi àti yín lára o. Bí mo ṣe ń sọ allegedly, bá ṣe gbọ́, la ní ká wá torchlight ẹ̀ fún yín. Orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ lè tọ notification bell so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin old subscribers àtẹ̀yin new subscribers. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ẹ̀ ń share, ẹ̀ ń like gbogbo àwọn gist wa gbogbo ẹ̀ la rí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Oṣù yìí á tú yín lára o. Wọn ò ní wá èèyàn kọ́kọ́ tì nínú wa o, ní agbára Ọlọ́run. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Máṣọ́lá Gist TV ń kí yín o.